ó mà ṣe o lórí ọ̀rọ̀ ìwọ ò gbọ́ èmi ò gbà tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n mà ti ṣekú pa alága kánsù kan báyìí tí rògbòdìyàn sì ń tẹ̀síwájú láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APC nípínlẹ̀ náà látàrí bí àìgbọ́ra-ẹni-yé tó dájú kọ ẹ̀ka òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun kò ṣe tí ì rodò báyìí débi tí yóò mú mi nípa àìgbàfúnra-ẹni lórí ipò alága ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà. Ńṣe ni atótó arére gbọ́ wípé wọ́n ti ṣekú pa alága ìjọba ìbílẹ̀ Ìrèwọlé tí ilé-ẹjọ́ dá padà sípò nípínlẹ̀ ọ̀hún, ìyẹn ọ̀gbẹ́ni Rẹ̀mí Abbas, látọwọ́ àwọn jàǹdùkú tí ìròyìn sọ pé wọ́n ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP ni, ìyẹn ẹgbẹ́ tó ń ṣèjọba nípínlẹ̀ náà, lẹ́yìn tí wọ́n ya bo olú ilé sẹkítẹ́ríàtì ìjọba ìbílẹ̀ ọ̀hún tó wà ní Ìkirè. A ó rántí wípé àwọn gbajúgbajà ẹgbẹ́ òṣèlú méjèèjì ọ̀hún ni wọ́n ti ń lọ ipò ìjọba ìbílẹ̀ náà mọ́ ara wọn lọ́wọ́, gẹ́gẹ́ bí ẹgbẹ́ APC ṣe sọ wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dá àwọn alága àtàwọn kánsílọ̀ tí ìjọba ìpínlẹ̀ náà fọwọ́ òsì júwe lé padà sí ipò wọn. A rí gbọ́ wípé lówùúrọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 17 oṣù kejì ọdún 2025 yìí ni Abbas léwájú àwọn tó kù rẹ̀ tí wọ́n jọ dá dúró láti bẹ̀rẹ̀ iṣẹ́ padà lọ́fíìsì gẹ́gẹ́ bí àṣẹ tí ilé-ẹjọ́ pa. Ṣùgbọ́n nígbà tí wọ́n wọ ọ́fíìsì ni àwọn jàǹdùkú ọ̀hún dédé ya bò wọ́n tí ìró ìbọn sì bẹ̀rẹ̀ sí ń pe ara wọn ránṣẹ́ kó tó di wípé ọta ìbọn ó bá Abbas tó sì dágbére fáyé. Nínú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ kọmíṣánná tó ń rí sí ìlànà à ń tẹ̀lé àti ọ̀rọ̀ ìjọba nípínlẹ̀ ọ̀hún, ìyẹn Sọjí Ajégbé, ó jẹ́ kó di mímọ̀ wípé níṣe ni àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jẹ́ alátìlẹyìn PDP náà pàdánù ẹ̀mí wọn, gẹ́gẹ́ bó ṣe sọ wípé ẹnìkan tí wọ́n ń pè ní Ẹ̀gẹ́ àti Ìgara, àwọn náà wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Wàyí o, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá, lẹ́yìn tí àwọn oníròyìn kàn sí láti fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀, ló sọ wípé níṣe ni òun yóò tẹsẹ̀ bọ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún tí òun yóò sì padà fi àbábọ̀ tó àwọn oníròyìn létí.